Ọlọ́run Elédùmarè ọba tó láyé, kábíyèsí Ọlọ́run, dúpẹ́. Ọlọ́run mi, ọba mi òkè, ọba tó láyé, ọba tó gbọngbọ́nú ayé, ọba tó lásìkò lọ́dọ̀, mo mà dúpẹ́ o, kábíyèsí Ọlọ́run. Mo dúpẹ́ bó o ṣe dá mi, bó o ṣe ṣẹ̀dá mi. Mo wá dúpẹ́ lọ́wọ́ rẹ. Ọlọ́run ọba onímímọ́, ọba tó láyé, ọba tó mọ tó pamọ́ àti tó hàn, mo dúpẹ́ fún ọ lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ fẹ́yìn àgbààgbà, ẹ̀yin tó dilé ayé mú, gbogbo ẹ̀yin olólùfẹ́ ní pátápátá, mo tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà. Bẹ́ẹ̀ ni, èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí ẹ mọ̀ sí Àfọ̀njá TV. Mo tún ti dé bí mo ṣe ń dé o. Mo tún ti gbóhùn mi dé. Ọlọ́run ọba aláàánú, ọba tó lóhun gbogbo, tó lè ṣe ohun gbogbo. Mo fi kí ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo kí wa láyè tí gbogbo wa wà pátápátá. Káàbàtà. Ẹ máa ṣe ohun míì, nítorí pé ẹ̀yin lọ gbàgbà. Torí gbogbo ẹni tó bá ń ní ìfẹ́ èèyàn, tó bá ń sáré wá wo ni, tó dẹ̀ wá ń gbọ́ ni, èèyàn ni wọ́n. Torí pé kìí ṣe torí nǹkan kan, torí kó lè jẹ́ ẹ̀kọ́ fẹ́lòmíì tí wọ́n bá gbọ́ ni. Torí pé ẹni mọ̀ yìí ó mọ̀ yìí lọ̀rọ̀ ilé ayé o. Mo máa kí bàbá mi Emeritus Grandpa Professor Banji Akíntóyè, mo kí wọn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ọba tó ti ń kẹ́ wọn látàná bọ̀ kò ní padà lẹ́yìn wọn láéláé. Ọlọ́run ọba tó ti ní kán máa bẹ látàná bọ̀ tó tún fi dèní kò ní padà lẹ́yìn wọn láéláé. Àlàáfíà ló kù tá a máa tọrọ jù fún bàbá. Ọlọ́run tó bá wa fún wa ní àlàáfíà àtẹ̀mí gígùn. Wọn àní rí ìnira, mo rí ìyá mi, mo rẹ́yìn tẹ́ darapọ̀ mọ́ mi, mo kí yín. Mi ì mọ bí màá ṣe kí yín lọ́kọ̀ọ̀kan nítorí pé ọ̀ǹtì tí wọ́n pẹ́ ń kọ́mẹ̀ntì ni màá lè máa kí yín lọ́kọ̀ọ̀kan. Kí ni ọ̀nà àbáyọ fún orílẹ̀-èdè yìí? Kí ni ọ̀nà àbáyọ fún orílẹ̀-èdè Yorùbá nation gan? Ẹ̀rí pọ̀rọ̀ yẹn lọ. Ọ̀rọ̀ yẹn ṣe kí ni ọ̀rọ̀ yẹn lọ fàfàfàfà. Nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Mi ò rẹ́ gbọ́ mi yé. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kì í ṣe kí ni o, kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Àwọn ibi tá a máa yà sí máa pọ̀. Àwọn ibi tá a dẹ̀ máa tẹ̀ ó máa pọ̀. Ẹ bá mi share ètò yìí kó tó di pé a wọnú agbami ètò lọ. Ẹ bá mi pín kó lè débi tó yẹ kó dé. Ẹ wò ó, kì í ṣe ọ̀rọ̀ àní-àní. Ọ̀rọ̀ tá a máa jọ gbé yẹ̀wò tó ṣe pàtàkì fẹ́mi àti yín. Lórí ọ̀rọ̀ rògbòdìyàn àkọ́kọ́. Ìkejì, ọ̀nà wo la gbà tá fi kúrò lóko ẹrú tá a wà? Báwo la ṣe fẹ́ ṣe é? Kí ló ń ṣẹlẹ̀? Ọ̀nà wo la fẹ́ gbé gbà gangan? Ọ̀nà wo ni kí ni o? Ọ̀nà wo la fẹ́ gbé gbà tá fi kúrò lóko ẹrú? Ọ̀rọ̀ tí mò ń bára wa sọ yìí ọ̀rọ̀ sítí ni. Oríṣiríṣi nǹkan la ti rí, oríṣiríṣi nǹkan la ti gbọ́.
àmọ́ ẹ jẹ́ ká kíyèsára púpọ̀. Ẹ jẹ́ ká mọ ibi tá à ń lọ. Kì í ṣe torí nǹkan kan o. Ẹ jẹ́ ká farabalẹ̀. Ọ̀rọ̀ yìí ojú sùnùkùn ni. Ojú sùnùkùn òun la fi ń wò ó. Torí ẹ̀ náà ni mo ṣe fẹ́ kó yé ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wípé bó ṣe ń lọ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ ọ̀rọ̀ àwọn ìbà Gani Adams lógún ọ̀fẹ́. Ọ̀rọ̀ ni ibi tó máa já sí mi ìmọ̀. Ẹ jẹ́ ká tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ pé ẹ jẹ́ ká ṣọ́ra níbi ẹnu. Kí ẹnu má ṣe kíni kó má gbé wa ṣubú. Ẹ jẹ́ ká ṣọ́ra níbi gìràgìrà. Kí gìràgìrà kó má bàa yọ̀ wá dànù. Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàmú kí yín mo rọ̀ yín. Bó ṣe yẹ kọ́mọkùnrin ṣe gangan lẹ́sẹ̀. Bó ṣe yẹ kí ni o, bó ṣe yẹ kọ́mọkùnrin ṣe gangan lẹ́sẹ̀ ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà. Ẹ fọwọ́ lẹ́rán ẹ sọ̀rọ̀. Ọ̀rọ̀ dẹ̀ ń bẹ níkùn. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, question and answer. Ọ̀rọ̀ wo gangan ni ọmọ Adéyẹmọ sọ sí ìbà Gani Adams tí gbogbo àwọn ọmọ tó ń jáde tí wọ́n ní ìbà Sunday ọmọ Adéyẹmọ ó bú ìbà Gani Adams nígbà tó dé láti Cotonou àti Germany. Ẹ bá mi dáhùn, kí ni ọmọ Adéyẹmọ ṣe gangan tí àwọn tó jọ ọmọ wọn ń parọ́ tèmi dẹ̀ rí? Torí pé gbogbo ibi tá a lọ pátápátá mi rí ibi tí ọmọ Adéyẹmọ ó ti tàkùbùkù ìbà Gani Adams. Tí ẹ bá wo bàbá wọn Òsì tó sọ̀rọ̀ níjọ́ kìíní àná, wọ́n ní àwọn ń sọ ọmọ Adéyẹmọ pé kó sọ̀rọ̀ sí ìbà Gani Adams ni. Bọ̀ kò sọ pé tó bá yẹ kó lọ sọ̀rọ̀ sí ìbà Gani Adams àwọn máa jáde fún tán, àwọn máa ṣe gbá kan. Ẹ wá rí, ẹ̀yin náà lẹ wá ń gbé rúmọ̀ tẹ̀bí ń kó bá ọ̀gá. Ìgbòho ti sọ̀rọ̀, ó ń bú ọ̀gá, ó ń bú gbá. Nínú voice note tí wọ́n wá ṣe, rí ẹ̀ tó jáde tó ń go viral. Àti ẹ parọ́ mọ́ Olóyè pé ó bú ọ̀gá nígbà tó wá sí òkú ìyá ẹ̀. Ẹ dáhùn, kí ló ṣẹlẹ̀? Ta ni wọ́n lè bà lórúkọ jẹ́ tínú ẹ̀ máa dùn? Ọmọ Adéyẹmọ wá ń wò ó ń ṣe bí ẹni tí ò rí. Ọmọ Adéyẹmọ ń wò ó ṣe bí ẹni tí ò gbọ́. Ọmọ Adéyẹmọ ń wò. Àmọ́ ọ̀pọ̀ èèyàn inú yín ibi tẹ́ ń wò ọ̀tọ̀ ni, torí pé ìyẹ́lẹ̀ ń wo ẹ̀tẹ́yẹ rí. Kíní kan ṣe gbá kan, ó kéré, ó ṣe gbá yẹn, ó ṣe kíní kan, lágbájá kan tó jù. Káì, má sọ bẹ́ẹ̀ mọ́. A dá ìyàwọn ìṣẹ̀dá kan tó jẹ́ pé ó máa ju bàbá tó bí lọ́mọ lọ. Ẹ lọ wò ó. A dá ọmọṣẹ́ tó máa mọṣẹ́ ju ọ̀gá lọ. Ẹ jiyàn. Ẹni kíní kan ti ṣe gbá kan, kíní kan ṣàwo kan. Ọmọ Adéyẹmọ ò bá ẹnì kankan dúpọ̀.
Ẹmọ Ìgbòho ṣá kò bá ẹnì kankan dínkù ni o, kò bá wọn du ipò. Kí ló wá ṣe wá gangan? Kí ni tí wọ́n ṣe wá tá àfi jólẹ̀? Kí làwa ń dara wa láàmú fún táwa ń parọ́ mọ́? Ẹ wá wò nítorí pé ó ti níyì, àwọn èèyàn ń fẹ́, ayé ń fẹ́, àsìkò ẹ̀ ní ẹlòmínà máa bọ́ bẹ́ẹ̀ lọ́la. Ẹ má ṣe ìlara kẹ́ ẹ pa, ẹ má ṣe ìlara kẹ́ ẹ tì sí kòtò. Ọlọ́run ọba ò sí ẹni fún yín ṣe. Mo fẹ́ ká ẹ mọ̀ wípé mo pariwo tó kó tó di báyìí. Mo lọ̀, mo sálọ, mo kìlọ̀ kó tó di báyìí. Ibi tọ́rọ̀ yìí máa dé mi ò mọ̀ o. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ẹ̀dẹ̀ ń jábọ́ tẹ́ ń sọ̀rọ̀. Ìbádàkẹ́ ẹ sí mẹ́dọ̀. Kẹ má tún fi kún àwọn nǹkan tó wà ńlẹ̀ torí ọ̀rọ̀ lágbára. Ọ̀rọ̀ tẹ́ ọ̀rọ̀ ara rí yẹn tó jẹ́ voice note yẹn. Ìgbà tí bàbá òsì tí wọ́n jẹ́ òsì Ààrẹ Ọ̀nà Kakanfò tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ń defend, wọ́n sọ wọ́n dẹ̀ ní bẹ́ẹ̀ ni Ààrẹ òkè rí nǹkan kó má rí bẹ́ẹ̀. Ẹ̀yin tún ké sí ẹ tún fi ń lékun ni. Ṣé ẹ mọ implicate tó wà nínú voice note yẹn ni? Kí ni tó ń ṣe yín gangan? Tẹ́yìn náà lẹ mọ̀. Tẹ́ ẹ bá ṣọ́ra. Ọwọ́ ìjọba ọ̀mà ní tẹ olóyè. Àfi kẹ́ lọ ní sùúrù. Voice note yìí lé kò yé yín ni, tó bá yé yín ni ẹ ní máa jáde kẹ́ máa sọ oríṣiríṣi. Ẹ ní jáde kẹ́ máa gbé ìgbésẹ̀ burúkú. Ń bọ̀ mi tí dì. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kì í sọ òréré o. Torí ẹ̀ mo fẹ́ kí gbogbo wa mọ̀. Ẹ wá jáde, ẹ̀ ń jáde lọ́tùn, ẹ̀ ń jáde lósì, ẹ̀ ń gara, ẹ̀ ń gapá. Ẹ̀yin kan náà jáde, ẹni jagunjagun ni yín. Ẹ̀ ń lérí sáwọn mídíà. Dẹ́dẹ́ níràwọ̀. Bẹ́ẹ̀ sì gbé fọ́tò síta. Tí nǹkan bá wá sí ẹnìkan, ẹni tẹ́ ẹ̀ ń dìfẹ́ǹdì òun lẹ̀ ń fà sí lọ́rùn. Ẹ jẹ́ ká kọ́ bá a ṣe ní fa ọ̀rọ̀ síyàn lọ́rùn. Ó gbọ́gbọ́n tó bá yẹ pé ẹ̀kọ́ látara ìbá Gani Adam. Ẹ mọ̀ wípé àwọn nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Ẹ wò ó. Voice note yìí ti bà nǹkan jẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ń jáde léraléra. Voice note yẹn lásán bà nǹkan jẹ́ púpọ̀. Ẹ lọ sí mẹ́dọ̀. Ọmọ Adéyẹmọ ó tún wá bí soso onú ẹ̀ kú. Àmúmọ́ra. Ẹni kò sì gbá. Nǹkan tí àwọn onítìrírí leléyìí torí understanding yẹn ṣe ń yé wa ni dáadáa. Àwọn tí wọ́n gbọ́ látọ̀dọ̀ yín ló ṣe yàbàrà. Nínú géèmù yìí àwọn nǹkan ṣe ń yé wa ni. Mo kí Mr. Fẹ́mi Túkí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan kan ṣẹ̀ṣẹ̀ ń yé wa ní báyìí. Làákàyè wa ti ń ṣí, ọpọlọ wa ti ń ṣí. Ṣé gbogbo àwọn nǹkan yìí gangan la máa sọ pé à ń rò ní tí a ń ronú dáadáa? Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó tún dúró kò sọ̀rọ̀. Ó dákẹ́. Ó tún fi ọ̀rọ̀ yẹn ṣe rírín. Mo kí Mr. Naim Ọlábóyè, mo kí yín lọ́pọ̀lọpọ̀.
ẹ lọ sí Ẹ̀pẹ́ lénìí wọ́n jí àwọn èèyàn gbé. Bẹ́ẹ̀ náà la gbọ́ pé wọ́n jí àwọn àfáà kan náà, wọ́n gba ogun tó wà lára wọn, wọ́n pa àwọn kan lọ́nà kò dúmọ́ Ẹ̀pẹ́. Mo kí ìkẹ́ ànábì, mo kí yín. Àwọn nǹkan yìí wá ń ṣẹlẹ̀, àwa ń dákẹ́, a lè sọ̀rọ̀, à ń dákẹ́, à ń wòran. Ẹ parapọ̀ kẹ́ jẹ́ ká di ẹyọ kan, ká fèsì tó wà ńlẹ̀. Ọ̀rọ̀ olórí, ọ̀rọ̀ pò, ọ̀rọ̀ ọjà, òun lẹ̀ ń pariwo kiri. Nígbà tẹ́ ti sọ ńjọ́ kìíní àná pé ntọ́mọdé yẹ mọ́ gba, ó fẹ́ gba Ìbàgà, ó fẹ́ gba Ààrẹ Ọ̀nà Kakanfò. Níbo? Mo àwọn àgbààgbà kan wà tó jẹ́ pé ó yẹ kó wà, tó yẹ ká wò pé báyìí ló ṣe kó má bàjẹ́, báyìí ló ṣe yẹ kó ṣe rí. Wọ́n síbẹ̀ ọmọ kékeré ló wá ń fún wọn ní làákàyè ọpọlọ. Mo máa kí bàbá tó wà ní ìlú yìí, Mọdákẹ́kẹ́, tó sọ̀rọ̀ lánàá, mo tún kí wọn. Nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, mo mú dáadáa, mo mọ̀rọ̀. Torí bí òwe nílùú Àgídìgbò. Ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí pé mò ń tẹ̀lé bàṣàbàṣà. Ọ̀rọ̀ yìí ti ju ń tá à ń wò lọ. Ẹ jẹ́ ká lọ sí mẹ́dọ̀. Ìlú ń dàrú, ẹ̀ ń pariwo, ẹ̀ ń gapá kiri, ẹ̀ ronú sí i. Kí ni tó ń ṣe yín? Kí ni àpọ́nlé yín gangan? Gbogbo yín ẹ rò dáadáa. Tó bá ṣẹlẹ̀, ìfù kẹ́ gbé lọ́ọ̀yà, kẹ́ gbé gbogbo ẹ̀ dìde. Ẹ tún sọ dáadáa, ẹ sọ pé ẹ láwọn nǹkan tẹ́ máa fi against Sunday Igboho, láwọn nǹkan tó dájú tó wà nílẹ̀, láwọn lórí kíni? Lórí ìlara. Èmi ò rí bàbá yẹn, mi rò bó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń pè lọ́sì. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tún nǹkan ṣe, tẹ́ wá ń ba nǹkan jẹ́, ó yà mí lẹ́nu fún yín. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ṣe kí ni o? Kẹ́ ẹ tún nǹkan ṣe, tẹ́ wá ń ba nǹkan jẹ́. Gbogbo àwọn nǹkan yìí mo kàn wò ó títí mo dákẹ́ lọ pé ẹ̀yin yìí gangan lọ bàyé jẹ́ nínú ayé o. Ẹ rò dáadáa kó tó di pé ẹ wá mú ọmọ Adéyẹmọ, ẹ wá ń parọ́ mọ́. Ẹ lẹ́fídẹ́ǹsì dání, ẹ lápàyàn ni. Ẹni tó bá ti rówó kò sẹ́ni tí ò lè pa. Ẹ rò dáadáa, ẹ wò ọ̀rọ̀. Ẹni tó kí ló ń ṣe wá gangan lórí kíni? Nínú yín ta ló lè nàka sókè pé òun ò pààyàn rí nínú yín? Ẹ wò ó, ẹ má jẹ́ ká bẹ́, ẹ má jẹ́ ká wú ká bẹ́. Àwa ń ṣọ́ra níbi ọ̀rọ̀ sísọ. Ẹ lọ sí mẹ́dọ̀ kẹ́ ẹ má bàa ṣe mistake. Ẹ lọ sí mẹ́dọ̀ dáadáa. Torí tí fún tẹ̀dọ̀ inú O.P.C àwa náà mọ níwọ̀nba. Gbogbo àwọn tó lọ, àwọn Saddam, Clarity, Kila, wọ́n rí gbogbo àwọn tó ti lọ yìí. Ṣé bẹ́ẹ̀ jọ gbé láti ilẹ̀ ni? Ǹjẹ́ kí ló dé tẹ́lẹ̀ wá tún ṣe nígbà yẹn? Ẹ lọ́ta, ọ̀rẹ́ ọ̀tá mi ọ̀tá mi ni. Àṣẹníṣẹ́ra ẹ̀. Ní tí òye yín pọ̀ ju tó yẹ yín lọ́nú ayé. Àwa ń sọ, ẹ̀ ń gapá, à ń bá yín sọ, à ń kọ́, ẹ̀ ń parẹ́. Ẹ mọ tó kù nú ayé, tẹ́ bá mọ tó kù nú ayé ni.
ọmọ Yorùbá ẹ̀mí pariwo pé ìfẹ́ ló kù, ìfẹ́ la nídìí. Ẹ wá ń jà àjẹyọ̀ kan ẹ̀ ń pariwo. Ta ló fẹ́ bá yín gba Ààrẹ Ọ̀nà Kakanfò? Kí ló kan Ìgbòho Òòṣà pẹ̀lú ẹ̀? Bàbá ti wá sófo ọ̀rẹ́ rí kú ni. Mr. Alice mo kí yín, ẹ kú gbádùn. Àwọn fámìlì ń kọ́ sá o. Ẹ dá mi lóhùn. Àwọn nǹkan yìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ wá sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ, ẹ ń pariwo, ẹ ń ṣe gìdàgìdà láìsí pé bóyá kíni. Ẹlẹ́sọ̀ ọ̀tàn kiri. Ẹ ń bá kí lorúkọ ẹ̀ kí ẹ ń bá yẹn náà jà, sọ yẹ kẹ́ ẹ bá a jà ni. Ààrẹ òpìtàn kò kàn mí o. Gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ kó mọ́ra láti mọ ọ̀pọ̀lọpọ̀ ìtàn. Ìtẹ́yìn mọ̀ àti tó ń bá mọ̀, tẹ́yìn bá jẹ́ pọ̀ ló máa ń lòdìdí. Ẹ gbàgbé inú ayé o. Èyí wọ́n sọ pé ó fẹ́ ọmọdé lẹ́nìkan. Mo kí Mr. Jamiu. Kẹ́ni kan. Mo kí ọ̀gá mi Masb, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin wá ń sọ̀rọ̀. Ẹ jẹ́ sọ fún yín, ọmọ tá a bí lè ní agbára ju bàbá tó bí lọ́mọ lọ. Ẹ wá sọ pé agbára wo kíníkan tó lágbára ni, ó sì gbá ni, ọ̀gá lọ̀gá máa ń tí bàgà ní AdamsNi Sunday Igboho bá wo nǹkan tó ti ṣe. Ẹ gbàgbé inú ayé kẹ́ ẹ mú rọ́ọ̀kù ò lẹ́kọ̀ọ́. Ẹ wò ó, ọ̀rọ̀ eléyìí ti kú ònu ọ̀rọ̀ tá a máa sọ pé bóyá ń pariwo lé lórí. Òótọ́ ọ̀rọ̀ á jẹ́ kẹ́ ẹ mọ̀. Ọmọ Adéyẹmọ kú ò, ìṣẹ̀dá kan ni ẹni tọ́lọ́run Elédùmarè tó rán níṣẹ́ ni Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Wọ́n rán níṣẹ́, ó yàtọ̀ sí pé wọ́n yàn án. Ẹni tọ́lọ́run ọba bá ránṣẹ́ níṣe ni ó máa débi tó ń lọ. Mo kí yín Mr. Àkànbí. Ọlọ́run rán Ìgbòho níṣẹ́ ni, òjíṣẹ́ ni, ànábì Ọlọ́run. Ìgbà tí màá kọ́ gbà fún Ìgbòho, ó bá sọ ọ̀rọ̀ nílé tá a bá jókòó báyìí láàrin ọ̀sẹ̀ yẹn, nǹkan tó sọ yẹn máa ṣẹ. Kí ni tó ṣe wá gangan tá a ní sùúrù, tá a gbà fẹ́ni tọ́lọ́run bá rán. Ìtọ́ba ẹ pé mi ní Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Màá wá pọ̀ ọmọ Adéyẹmọ. Àbúrò mi, brọ́dà mi, má bọ̀. Jẹ́ báwo láti fẹ́ ṣe tó máa fi gún, tó máa fi yọ. Ìwọ gba báyìí, yémi gba báyìí, yẹ ká ṣe báyìí. Mo kí Mr. Sikiru. Mo kí yín Mr. Jàgbára. Àwọn nǹkan yìí wọ́n rò ó. Ọmọ Adéyẹmọ náà wá di tí àwọn kan tí wọ́n wá sọ digbá àtàyín. Ẹni tá a rán ẹ máa wá ṣubú ẹ̀bọ̀ ẹ̀ ní rí gbé ṣubú. A ti kọ kádàrá Ìbà Gani Adams pé ibi tí wọ́n máa dé wọn á débẹ̀. A ti kọ ọmọ Adéyẹmọ pé ibi tó máa dé wọn máa débẹ̀. Ọmọ tó kọ́ṣẹ́, even ẹni tó kọ́ṣẹ́ bábà, ó mọṣẹ́ ju ọ̀gá rẹ̀ lọ. Ẹni ó wà nínú O.P.C, ó sì gbá. Ó kó tó join O.P.C ńkọ́, kò ti máa jagun kó tó join O.P.C ni. Ọmọ Adéyẹmọ ti ń jagun, ó ti ń tiraka láti ilẹ̀. Ẹ lọ wo ìpìlẹ̀ sí ọmọ Adéyẹmọ, ẹ lọ ṣèbéèrè kése lẹ́nu ẹ̀, ẹ lọ wádìí ẹ̀ láti ìgbà tó ti wà ń pín ní sí pẹ̀lú ìṣẹ̀dá wo lọmọ Adéyẹmọ. Ẹ lè kàn mọ̀ dí agbára ẹ̀, ẹ lè mọ̀ dí bọ́lá ṣe sọ, ẹ dẹ̀ lè rí ọmọ Adéyẹmọ kó sọ pé òun lóògùn láyé. Irọ́ o. Gbogbo tọ́mọ Adéyẹmọ máa ń sọ pé wọ́n sọ pé òun pè wọ́n, bẹ́ẹ̀ ni kò rújú. Ó yá. Àwọn kankan ṣẹlẹ̀ lójú mi. Mo fi Elédùmarè ọba tó láyé mo fi ń búra sí. Ọmọ Adéyẹmọ pàfọ́ọ̀mù lójú mi. Ẹ̀rù Ọlọ́run bà mí, bóyá ojú mi sú ni, mi sáà mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Kì í ṣe èmi nìkan o.
eléyìí ṣe sàrújí ní tí mo wà ń bẹ̀ ni mò ń sọ. Ẹ gbàgbé ìwọ tó bá ti rí ló máa mọ̀ pé ọmọdé yẹ mọ ìṣẹ̀dá ni. Ìránṣẹ́ Elédùmarè lọ́mọdé yẹ mọ̀ kílẹ̀ tí wàá rí. Ẹrò bí nítorí ó ń sọ lórí kinní kan kì í ṣe rọ́ o. Lẹ́nu ìgbà tí struggle ṣẹlẹ̀ tá a jọ jáde yìí bí idán ni mo pè é o. Kò yé mi bó ṣe wá bó ṣe lọ. Àwọn ló ń pe gbá kan ó ṣe kinní kan bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ni. Bọ̀ kìí ṣe gbogbo nǹkan la máa sọ lórí mídíà làwọn ò ṣe kí n sọ. Ní tí mo mọ̀ ni ẹni bá rántí ọ̀nà ọjọ́ ọ̀dàn lọ síbẹ̀ lọ sónú òkè nígbà yẹn. Bọ̀ Ọlọ́run ọba tó láyé tọ́mọdé yẹ mo ò dẹ̀ rí pé bóyá òun pa ẹnìkan àbẹ́ ẹrúkú kan tó pa sílẹ̀ láà. Gbogbo yẹ ẹ mọ̀ túmọ̀ sí Sunday Igboho ẹni tó yẹ ká mọ̀ pé òjíṣẹ́ tọ́lọ́run ẹ̀hàn Elédùmarè rán sílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho. Ẹni tọ́lọ́run ọba sọ pé òun ló ń jẹ́ lọ́wọ́ yìí mi ì lè sọ lá o. Ẹni tí wọ́n ń sọ lọ́wọ́ yìí tí Ọlọ́run sọ lọ́wọ́ yìí ní Sunday ọmọ Adéyẹmọ. Àwọn ẹlòmíì náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Àwọn ẹlòmíì náà dúró tí wọ́n fẹ́ tí wọ́n nípọn tí wọ́n lè kanna wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Mi níbẹ̀ kọ́ o. Tí wọ́n tún lágbára ju ọmọ Adéyẹmọ lọ. Tó jẹ́ pé wọ́n dẹ̀ ń ṣàdúrà fún lọ́tún lósì tọ́mọ Adéyẹmọ mọ́ tí wọn ò rí rí. Bọ̀ nítorí pé ọmọ Adéyẹmọ ó gbé Mr. Ibrahim Mukiyin. Mr. Olaniyan Mukiyin lọ́pọ̀lọpọ̀. Ọmọ Adéyẹmọ wọ́n rí pé tó ń jà fún ní gbogbo àwọn èèyàn. Lórí àwọn húmù, àwọn àgbààgbà, àwọn téèyàn ò fojú rí, wọ́n mọ òótọ́. Wọ́n mọ irú èèyàn ìṣẹ̀dá ọmọ Adéyẹmọ kó lágbára púpọ̀. Ẹ lọ wá díẹ̀. Mo kí Mr. Fẹ́mi lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ yìí wá kúrò nínú ẹni tẹ́ máa sọ̀tẹ̀ kí ló dé tẹ́ pera yín pọ̀ kẹ́ ẹ ní pé ọ̀nà wo la fẹ́ gbà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi máa pèsè Ìgbòho ṣá ẹ máa bá mi máa tẹ̀ owó baba dámì. Àkàndé Elédùmarè ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládìkúnlá gbàfọ́ Aláàfin Ọ̀yọ́. Ìran baba ńlá baba wọn ló ń ṣoore. Ẹ lọ wò dáadáa. Ìran baba ńlá baba wọn ló ń kọ ọ̀yà. Torí n tó rọ̀ mọ́ wa nìyẹn. Bí ogun ló máa ń ṣe wá. Bí ogun ló máa ń ṣe wá. Ẹ wò ó. Ìgbòho ṣá kì í ṣẹni tí a kàn máa rò pé bóyá kíní. Ntọ́mọdé mi ò ní tágbà mi ò ní ọmọdé mi ò ní o. Even nínú àwọn tírà kan wọ́n ní ọmọdé tó nímọ̀ àti àgbàlagbà tí ò ní mímọ̀ ṣàwáhùn ẹgbẹ́ ni wọ́n o. Ọmọdé tó lówó àgbàlagbà tí ò lówó ẹgbẹ́ ni wọ́n. Ẹ wò ó tún wá ju ẹgbẹ́ lọ. Ọ̀gá ilé iṣẹ́ ọmọdé ni. Bàbá tó bí babaláku rẹ̀ tó tu babaláku rẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́ndà ẹ̀. Ó dẹ̀ ń kọ́ńtẹ̀. Ta lọ̀gá? Ta ni bàbá? Ẹni tó ń fún lóúnjẹ òun lọ́lọ́run ẹ̀. Ìgbòho ṣá owó baba dámì. Mr. Samuel Mukiyin. Ìgbòho ṣá máa bá ṣe lọ. Mo ní ká wà focus. Ìgbòho ń tẹnu mọ́ focus. Ẹ jẹ́ ká wà ká nífẹ̀ẹ́ ká wà unite ká lè débi tá a fẹ́ dé. Ìgbòho ń pariwo ẹ̀. Mo kí Mr. Alaba. Ìgbòho ń pariwo lọ́tún lósì ká lè kú olóko ẹrú. Ìgbòho ń pariwo lọ́tún lósì ká lè débi tá a ń lọ. Kí wá ní ìlara? Ẹ gbọ́. Kí ni ìlara wa?
àwa ń sọ fún wa à ń sagídí aláàgbà kí ló ń ṣe wá. Ẹ gbà fún Ìgbòho ò bá yín du oyè. Bẹ́ẹ̀ ni bàbá mi, orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Ìgbòho ti sọ kò bá yín du oyè. Ìgbòho sọ wípé òun ò nídìí kankan, òun ò torí kankan dùnrán òun lọ. Òun ò ní kẹ́ fóun lóyè o, òun ò ní kẹ́ fóun ní kankan o. Nǹkan tó ń ṣe òun ni pé kán má pa ìran òun mọ́. Ọlọ́run ti dá òun lọ́lá, ó ti kẹ́ òun. Gbogbo ẹ̀yin tẹ́ wà nípò tẹ́ ń ṣe lára yìí, ẹ lè làgò mọ́lẹ̀ mọ́ torí ẹ ti wà ń ṣìfù. Ẹ ti wà lọ́lọ́lá, ẹ lè jẹ́ kí wọ́n pa yín. Ẹ lè jẹ́ kí wọ́n ṣe nǹkan burúkú fún yín. Bẹ́ẹ̀ ni. Bàbá òótọ́ ọ̀rọ̀ lẹ sọ, tí wọn ò bá jáwọ́ lórí ọ̀rọ̀ Ìgbòho ó di dandan kó ṣe kí ni o, ilẹ̀ ló ń bọ̀. Ẹni tó bá ti ń lépa ẹ̀, ẹ̀yin ò rọ́rọ̀ kan ni Ìgbòho sọ pé gbogbo ẹni tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ mi òun ò ní dé bọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn Ìgbòho ò dé bá wọn. Ìkan wá sọ̀rọ̀ ń jọ wò, ẹ má jẹ́ ń lọ síbẹ̀. Èyí tó sọ àwọn tí ò yẹ kó sì ẹ̀ máa fi wé, ó fẹ́ máa fi agbèrò, òun tó wá sọ pé Ìgbòho agbèrò ni. Gbẹ́nu kúrò ń bẹ̀. Jagunjagun yàtọ̀ sólú ọdẹ o. Má fa agbèrò wé jagunjagun, kì í ṣẹnu. Jagunjagun ni. Níran babalá kú rẹ̀ gan. Kí ni tó wá ṣe wá tẹ́ ẹ wá ń ṣe gàràgàrà, tẹ́ ẹ ń tẹ́lẹ̀ bàṣàbàṣà, tẹ́ ẹ lọ ní sùúrù, kẹ́ ẹ wò pé kẹ́ ẹ wá túnṣe, kẹ́ ẹ wò pé kẹ́ ẹ nífẹ̀ẹ́, kẹ́ ẹ wò pé kẹ́ ẹ dìkan. Ìṣubú ọmọdé yẹn mọ ní gbogbo yín lé torí ọ̀gá. Ẹ gbọ́, ìṣubú ọmọdé yẹn mọ ní gbogbo yín lé Bukky Mr. Jamiu. Ìṣubú ọmọdé yẹn mọ tẹ́ ẹ̀ ń lé yẹn mọ̀ pé màmá ṣubú ni. Torí ẹni tọ́lọ́run bá fi iná kò sẹ́dá kankan tó lè rí kankan ṣe fún. Ẹ̀gbà tó bá jíṣẹ́ tọ́lọ́run bá ràn. Ẹ gbọ́ mi yé. Ọlọ́run ọba lọ́ba tó láyé, tó dẹ̀ lò tó lóhun gbogbo. Kí ló ń ṣe wá? Tá a lọ sí mẹ́dọ̀. Kí ló ń ṣe wá? Tá a lọ jòkó sójú kan. Gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń wá ṣubú ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Àìsàn ìnira ló máa fi lògbà. Gbogbo ẹnikẹ́ni tó ń wá ṣubú ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Bẹ́ẹ̀ ni náà bá ti ń ṣàìsàn lọ́mọ ẹ sì máa ṣàìsàn. Bó onímọ̀dárí kan ò máa bàjẹ́. Bó bá ń jáwé tó fi ń jẹ́ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Olúbíńkì ò ní jẹ́ kó jẹ́ fún ẹ mọ́. Àwọn ìyá mi gan ò ní jẹ́ kó jẹ́ fún ẹ mọ́. Tó bá ń wá gbò tó ń jẹ́ fún ẹ pé o fẹ́ fi ṣèwòsàn fún ara àbọ́mọ rẹ. Ọ̀sẹ̀ ìbínkì gan ò ní jẹ́ kó jẹ́ fún ẹ mọ́. Àwọn ìyá mi ọ̀pá kẹ́ọ̀là kẹ́gan ò ní jẹ́ kó jẹ́ fún ẹ mọ́. Elédùmarè ọba tó láyé gan ò ní jẹ́ kó jẹ́ fún ẹ mọ́. Gbogbo òwò tó bá wá ṣubú ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni ẹni àfa tó tún po àyájọ́ àwọn bàbá wa ni, èdè ni, àsopọ̀ èdè ni, ó tìkì ni. Kí ni tó ń ṣe yín tẹ́ ẹ̀ fi jólẹ̀? Kí ló ń gùn yín tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe? Wọ́n sọ̀rọ̀ ọmọ Yorùbá, ẹ̀ ń sọ̀rọ̀ O.P.C. Sáà mọ̀ pé O.P.C jagunjagun ni. À ń sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá ń dàrú lọ. Ẹ̀ ń pariwo Sunday Igboho ń bú ọ kìíní kan. Ta ló lè jáde kó lọ gbé Ògún lákàyè Ọ̀ṣun mọ́lẹ̀? Ta ló lè lọ sídìí Èṣù? Ọláàlú òkiri òkò, ta ló lè lọ sídìí ẹ̀ kó lọ búra pé Sunday Igboho ọmọ Adéyẹmọ nígbà tó dé láti wá sin òkú ìyá rẹ̀ ó bú ìbà Gani Adams.
ta nínú yín tẹ́ ń jáde tẹ́ ń ta fèlèfèlè, ta nínú yín ló lè búra níwájú Ògún lákàyè Òṣùmọ̀lẹ̀ olómìnlẹ̀ fẹ̀jẹ̀wò lásán níbi mọ̀ kí mọ̀ búra? Àbí ta ló lè sọ̀rọ̀ níwájú Ọláàlú òkìrì oko òkìrì oko? Ta nínú yín ló lè ṣèbúra níwájú ẹ̀ pé kí Ṣànpọ̀nná pa òun, kógun kó pa òun, késù kó sọ òun di rádaràda? Pé Chief Sunday Igboho ń gbà tó dé láti wá sin ìyá ẹ̀, ó bú ìbà ààrẹ Gani Adams. Mo kí yín Mr. Bámidélé, mo kí yín Mr. Isa. Ẹ wá sọ kẹ́ ẹ mú jáde, kẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ fi ṣe pé kíní, ẹ sọ kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ wá sọ wípé ó ń bú wọn. Níbo ló ti bú wọn? Ẹnìkan fẹ́ sọ̀rọ̀, ó fẹ́ dákọ̀, ó ṣàánú wọn pé níbà má sọ bẹ́ẹ̀ mọ́, ó stop ẹni náà, ó stop ẹni náà. Àìmọye ìgbà tó ti sọ fún wa, ẹ má búgbá. Normally tẹ́lẹ̀ mi ò kí ń bá wọn búba. Tó pè wá sí meeting, ẹ má ṣàwò, ẹ má búba Gani Adams, ẹ má sì gbá kan. Ìfẹ́ ni kẹ́ jẹ́ ká ṣe pọ̀. Bí Chief Sunday Igboho ọmọ Adéyẹmọ máa ń sọ, ẹ wá ń parọ́ pé ọmọ Adéyẹmọ náà ló ń rán àwọn mídíà. Ẹ parọ́. Ẹ mọ̀ tẹ́ ń ṣe o. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀. Ẹ kàn mú irọ́ ní múrọ́. Ìgbà tó jẹ́ pé tó ń fún yín lára ni pé bí wọ́n ṣe sọ fẹ́yìn pé kẹ́ ẹ máa jáde, òun lẹ fi rò pé bẹ́ẹ̀ náà lọ́mọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ ń lé eku sí yín, ẹ wá ń léjò sí. Ọmọ Adéyẹmọ ń lé ire sí yín, ẹ ń lé aburú sí. Ọmọ Adéyẹmọ ń ṣàdúrà fún yín, níṣẹ́lẹ̀ ẹ rán Ògún Ṣàngó sí. Ẹ̀yin ti wá gbàgbé pé Ṣàngó tẹ́ ẹ rán wá, Ògún tẹ́ ẹ rán wá, ọ̀dọ̀ ẹni tó lọ bá bàbá rẹ̀ ní. Gbogbo ń tẹ́ ẹ léwu kẹ́lẹ́ ẹ rán wá bá. Ẹ máa fọwọ́ ara yín ṣe ra yín ni. Igboho ṣe ọmọ aládìkún, ọmọ ládéládé Aláàfin ò ládé. Igboho èsẹ ní yẹ̀yẹ́. Torí mo mọ̀ pé ntẹ́ ẹ gbé wá leléyìí, ntẹ́ ẹ gbé wá rèé, tẹ́ ẹ fi kojú, tẹ́ ẹ sọ fáwọn ìyá onítìrí tí wọ́n fi dà kan rú. Gbogbo tẹ́ ẹ rọ́ sí wọn ní. Gbogbo voice note tó jáde lẹ́nu, tó jáde recent yìí, gbogbo tẹ́ ẹ ti play fún wọn ni. Torí tó fi mú òsì Ààrẹ Ọ̀nà Kakanfò tó fi sọ pé kìí ṣe èní làwọn ti ń gbọ́, wọ́n ti sọ ní house, wọ́n ti sọ gbá kan. Ádẹ́mọ̀ pẹ́yìn àti ìyá onítìrí ẹjọ́ wà ní ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ọ̀rọ̀ yìí ti kú òní ọ̀rọ̀ tó jẹ́ pé àwa dákẹ́ àmọ́ aláàlẹ sọ̀rọ̀ mọ́. Mo kí yín Olúwabùkọ́lá, mo kí yín mà. Mo kí yín Mr. Adeniyi. Ọ̀rọ̀ yìí àwa dákẹ́ a sọ pé bẹ́ẹ̀ kọ́. Àwọn èèyàn ẹ wá jẹ́ kí wọ́n máa fi yín. Ẹ wò ó, tán bá mú yín kọlù Ìgbòho, ẹ bá ronú dáadáa kẹ́ ẹ wò wò. Ẹ má jẹ́ kí wọ́n fi yín kọlura yín. Mo kí yín Alhaji Lukman, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí yín lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan yìí làwa máa jẹ́ kẹ́ ẹ mọ̀ dáadáa o. Ọmọ Adéyẹmọ kò kí ń pariwo pé òun lóògùn. Ọlọ́run ló lẹ̀mí mi ni. Àtìgbà tó ti wò pé wèrè ń gbé nǹkan bọ̀, àtìgbà yẹn ló ti mọ̀ pé n tí ò wọlé sí ni lára, ó nígbàgbọ́ pé ń jẹ́ o. Àmọ́ bìlíìfù inú Elédùmarè ju nǹkan mi lọ. Ju ẹ̀yin tẹ́ ní wọn lógún, ogun wo ló ní, ó ṣe gbá kan, wọ́n mú, ó bu fẹ́ǹsì, ó ṣe ẹ̀fọ́ fẹ́ǹsì. Mọ̀jàmọ̀ sá la fi máa kíkanjú. Ó yá, ẹ má jẹ́ kí n mú àwọn àtàn tó ṣẹlẹ̀ ní Kwara State wá o.
bínú àwọn ọ̀gá kan tó di ológbò tí wọ́n gbé sínú kùkú àtàwọn tí wọ́n sá lọ, a mọ àwọn tó dúró, a mọ àwọn tó kú, a mọ àwọn tó fara pa. Ẹ gbọ́, ní Ganmọ ilẹ̀ ẹbẹ̀ yẹn ò dá mọ́dè ní Ọlọ́run, kò sí bí wọ́n ṣe lè ṣe, ibẹ̀ máa ń wú ni. Bọ̀ ẹ má jẹ́ ká lọ síbẹ̀. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn nìyẹn, ọ̀rọ̀ lẹ́sọ̀ wọn. Àwa máa ké fún yín, kì í ṣe ọ̀rọ̀ ẹnu, gbogbo tẹ́ ń sọ, gbogbo tẹ́ ń wí kò kàn wá, torí ibi táwa ń lọ làwa wá ń wò. Kí ni solution ọ̀nà tá a fẹ́ gbà? Ronú pa ẹ̀. Tó bá ipò ọmọ Yorùbá ni yín ni, ìgbà tó bí ń di pé tẹ́sí sọ pé ẹ kó gba ẹ̀kọ́ àwò, òun lẹ̀ ṣe fẹ́ pín kí ọmọ ogun yín má bàa dínkù, ẹni ilẹ̀ gbogbo Nàìjíríà lẹ lọ́mọ ogun sí. Ìgbà tẹ́ pé nílọrin fún ara wọn, àwọn Fúlàní lẹ kó sínú O.P.C. Bẹ́ẹ̀ ni, tí mo mọ̀ dáadáa, tí mo dọ́dọ̀ wọn ni, tí mo ń béèrè lọ́wọ́ wọn nígbà tí struggle bẹ̀rẹ̀, nígbà tá à ń wo ojúlé sójúlé pé àwọn tó tẹ̀lé mi tó jálejò tí wọ́n wá bá mi tájọ lọ ń bá wọn. Kíní lẹ́yìn wọn tí wọ́n lẹ́nu kíní kan làwọn jẹ nínú OP. Bẹ́ẹ̀ ni, ibi tí wọ́n ti ṣe meeting gbogbo ẹ̀ ni mo dé. Mo rí wọn, wọ́n dẹ̀ pọ̀, wọ́n jókòó, a bá wọn ṣe meeting. Mo ní Fúlàní lẹ́yìn, Fúlàní lẹ́yìn, Fúlàní lẹ́yìn. Wọ́n ní Yorùbá làwọn, àwọn èsì àní Fúlàní ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni, pé bàbá tó bí àwọn kò mọ ibi táwọn ti ṣẹ̀ wá, bàbá tó tún bí bàbá àwọn kò mọ ibi tó ti ṣẹ̀ wá, pé bàbá ńlá bàbá àwọn ló wá tẹ̀dó nílọrin. So ọmọ Yorùbá làwọn, níbo làwọn mọ̀, níbo làwọn mọ̀ ibi táwọn ti wá. Bàbá àtìyá wọn Fúlàní dẹ̀ ni, tí wọ́n ti di Yorùbá, wọ́n ti di kíní síbẹ̀. Ẹrù bí bóyá lásìkò bá tó, ọ̀rọ̀ tí ì ṣe sọ ń bẹ̀ yẹn, kí la sọ, ọ̀rọ̀ tí ì ṣe sọ, tó bá tásìkò ọ̀rọ̀, tó bá tásìkò àti su, fòrọ̀ máa là. Adára wa mọ̀, adá ọmọ ọkọ mọ̀ yàtọ̀ fọ́mọ àlè. Bẹ́ẹ̀ ni bàbá mi, owó bàbá dá mi, Mr. Sulaiman. Àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ wá rò pé bóyá eré ni. Àwa ti mọ̀ pé ọjọ́ kan náà ni gbogbo wa máa kú. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ wo tí àwọn tí wọ́n jí gbé ní Ẹ̀pẹ́ tí wọ́n pariwo post lọ́sàn yìí, wọ́n jí wọn gbé o. Wọ́n ní wọ́n wọ aṣọ àmì o, ta ló ká aṣọ táwọn Boko Haram lọ́rùn? Nigeria government. Wọ́n pa àwọn àmì náà, wọ́n tún gbaṣọ lọ́rùn wọn. Kí ni tẹ́rí sọ sí? Ní Ẹ̀pẹ́ nílùú Èkó, wọ́n tún dákọ̀ ti Kòdú, àwọn àfáà tún ní o. Jẹ́ o bóyá ṣe mo ṣe lè rí gan, bóyá mo lè rí tàfà yẹn, ẹ má bínú. Torí ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi. Tí mo bá rí, màá play ẹ̀ fún yín. Mi ò rí wàhálà ẹ̀, mo dẹ̀ ti rí lénìí. Gbogbo àwọn nǹkan yìí a gbúdọ̀ mọ̀ wípé bó ṣe rí leléyìí, bó ṣe rí leléyìí. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa nínú ayé. Ẹ jẹ́ ká tàràkà mọ̀jánà. Ọ̀rọ̀ yìí ti wá lọ fà o. Ọ̀rọ̀ yìí ti lọ fà, kò sí ní tá a lè ṣe. Àfi kí Elédùmarè kó ṣàánú fún wa. Ẹ wo ìta ń sọ yìí, kì í ṣe eré o. Ọlọ́run máa ràn wá sí.
gbogbo àwọn nǹkan yìí la wá ń pariwo lọ́tún lósì pé báwo la ti fẹ́ ṣe tá a máa fi kó olóko ẹrú bọ àwọn ẹni yìí ò rò ó wọ́n ronú sí i wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n dákẹ́. Mr. Adeniyi mo kí yín. ẹ ṣé bàbá mi. ọmọ Adéyẹmọ tẹ́ ẹ rí yìí ẹ wò ẹ stọ́dí ẹ rárá ẹ kàn ń jábọ́ ìjà lára. tí ọmọ Adéyẹmọ ò bá jáde gan ọ̀gá yín Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ ń lára ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe kí ni ẹ̀ ń lára ẹ̀ kí wàá ní kí lè fẹ́ sọ lé lórí. àwa wá ń sọ fún yín lé ní ẹrù bírọ́ ni àwa máa sọ tiwa fún yín o. tọ́ ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú ọmọ ènìyàn ṣe. bóyá ẹ fẹ́ polówó ọjà àbí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ àbí ẹ fẹ́ pè wá ṣàkíyèsí àbí bóyá mo sọ àwọn ọ̀rọ̀ kan pé mi fúnra mi ní ìṣù ilé mo rí i pé mo ò rí fáǹsì kankan tó ṣe lè dá mi lóhùn àbí tó ṣe sọ̀rọ̀ bọ̀ ọpẹ́ ni fọ́lọ́run pé Ọlọ́run ti fẹ́ máa gbàkóso díẹ̀díẹ̀. àmọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wá láti rí i pé láti tẹ̀síwájú níbi ètò tá à ń ṣe àbí ìrànlọ́wọ́ fún wa àbí ẹ fẹ́ ká bá yín polówó ọjà àbí láti dá wa lẹ́kọ̀ọ́ nínú àwọn ọ̀rọ̀ tá à ń sọ torí kò sẹ́ni tó gbọ́n tán ẹ pè sórí nọ́mbà wa yìí 080 83 89 25 58 080 83 89 25 58 lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58 ó wà lórí ètò already bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ń pín ẹ̀ síbí. ẹ lè tún pè wá sórí ìmíì náà ẹ lè pè wá sórí 080 222 640 68 080 222 640 68 bẹ́ẹ̀ ni ẹ lè pè wá síbẹ̀ ẹ pè wá síbẹ̀ tó bá yẹ pé ẹ̀dẹ̀fẹ̀ bá dá sétò ní alẹ́ ìkó tó di pé àka ìgbánlẹ̀ lálẹ́ yìí ẹ bá pè wọlé sórí ètò ẹ jẹ́ kí gbogbo ọmọ aráyé kí wọ́n gbọ́ yín ìmọ̀ràn tẹ́ bá fẹ́ fún wa ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ bá fẹ́ fún wa lórí tó ń ṣẹlẹ̀ àti pé kí ni ọ̀nà àbáyọ tí a lè gbà láti rí pé a tẹ̀síwájú nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá òun náà ni àtúngbédé tẹ́ bá lè bá wa dá sí i. ẹ lè bá wa pè wọlé ní kíákíá ní WhatsApp nọ́mbà wa náà nìyẹn ẹ lè bá wa pè. gẹ́gẹ́ bí mo yẹ ń sọ lọ ẹ má jẹ́ ká fi ṣeré ẹ jẹ́ ká mọ̀ bí tá à ń lọ torí pé Ọlọ́run ọba tó láyé tó lásìkò kò ní fi wá sílẹ̀ ńgbà kankan. mo mọ̀ pé Ọlọ́run máa gbọ́ orílẹ̀-èdè yìí ìwọ tó bá tún nígbàgbọ́ ìwọ náà tẹ́ pésẹ̀ pé Ọlọ́run máa gbà fún wa. ẹ gbọ́ ìwọ tó fẹ́ kí Ọlọ́run gbọ́ orílẹ̀-èdè fún wa ìwọ máa sàmí ẹ̀ pé gbogbo bó ṣe wù kó ṣe rí tó kọ́lọ́run bá kó gbọ́ orílẹ̀-èdè wa fún wa máa sàmí. àlùyọ nínú ọdún yìí tiwa ló máa jẹ́ ẹ máa sàmí. oríire nínú ọdún yìí tiwa ló máa jẹ́ ẹ bá mi sàmí ẹ̀. ọwọ́ wa méjì tá a tẹ́ yìí sẹ́ ẹ jẹ́ ká fi bẹ̀ lọ́hùn wípé ọwọ́ wa méjì tá a fi ń gbowó tá a fi ń ṣiṣẹ́ tá a fi ń ṣàdúrà níwájú Ọlọ́run
a ní fi gbá àwọn ọmọ wa sin pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. torí pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. gbogbo wa tó bá mọ̀ pé Ọlọ́run ọba ṣoore fún ẹ, tó mọ̀ pé Ọlọ́run dẹ́ ẹ lọ́lá, tó mọ̀ pé Ọlọ́run ò pẹ́ kò fi ẹ́ ṣàìsàn nínú ara, ó gbọ́, dúpẹ́ fọ́lọ́run pé mo dúpẹ́ fún ẹ lọ́run Elédùmarè, dúpẹ́ fọ́bọ Ọlọ́run ọba tó láyé. ìwọ tó bá nífẹ̀ẹ́ ọmọ Adéyẹmọ, sọ pé aburú tó máa kàn án, tó máa kan mọ́, kó lọ kan ọ̀tá ọmọ Adéyẹmọ. aburú tó máa kan ẹ̀yin náà, tó máa kan ọmọ yín, kó lọ kan gbogbo àwọn ọ̀tá yín. ẹ gbọ́ olórin kan ni, ó ní bọ̀tá ń gbógun báyé ń dìtẹ̀ ó ti ṣẹ́tù. They want to hear my story ó ti ṣẹ́tù. mo kí ìyá mi àṣà àti ṣe mama di mama, ẹ bá mi follow wọn, kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Àṣàkẹ́ TV, ẹ jẹ́ bá mi subscribe sí orí ètò wọn, sí Àṣàkẹ́ TV ní YouTube. àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, ẹ bá mi follow wọn. wọ́n máa ń sọ ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá, wọ́n máa ń sọ ọ̀rọ̀ jìnlẹ̀, even wọ́n tó máa ń dánilẹ́kọ̀ọ́ Yorùbá tó tíìkì. wọ́n ń dánilẹ́kọ̀ọ́ Yorùbá, ìjìnlẹ̀ Yorùbá, ó ní ọjọ́ tí wọ́n fi ń dánilẹ́kọ̀ọ́, ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn tí ò wọ́n. àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká mọ̀. àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká lè tètè gòkè. oríṣiríṣi nínú ayé, àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú fún wa o, a ní sílẹ̀ tẹ́ o. ẹ gbọ́, mo rọ Ọlọ́run Elédùmarè, kábíyèsí. àlọ́mọ Adéyẹmọ ti kú òní àní ó ti borí wọn, kò ní ṣubú láéláé. gbogbo ẹni tó ń bá ní kọ́ ọmọ Adéyẹmọ kú, ikú kíkú ló máa kú tọmọtọmọ. gbogbo ẹni tó ń ro bí ìkà, tó ń wá ṣubú ọmọ Adéyẹmọ, àbí tó ń wá tèmi, àbí tó ń wá tẹ̀yìn tẹ́ ẹ wà lórí ètò, bó bá ti ń sáré kiri, bó bá ti ń sáré àti ṣe tó ń lépa burú sẹ́nì kọ̀ọ̀kan wá, tó bá ti ń délé kó máa gbọ́ kú ọmọ, kó máa gbọ́ kú aya, òun gan kó má lè délé rò, kó bẹ́ẹ̀ sí máa rárùn. gbogbo ẹni tó ní pé ọmọ Adéyẹmọ ló kù tóun fẹ́ wá ṣubú ẹ̀ nínú ayé, ìbá àjọkùnrin, ìbá àjọbìnrin, àbí tí wọ́n wà ní kọ̀kọ̀, tí wọ́n ń sabi, tí wọ́n ń sa fìrákù, Ọlọ́run Elédùmarè àfìyàjẹni, ọba tó ń pani tó ń jí ni, kábíyèsí Ọlọ́run, jọ̀wọ́ bá mi nà wọ́n ní pọ́nsàn rẹ. mo fi òjíṣẹ́ rẹ Ògúnlákayé mo fi bẹ̀, mo fi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ o, mo fi Oòduà Àtọ̀ọ̀rọ̀ mo fi bẹ̀, mo wá fi Ọláàlú òkìrì okó òkìrì òkò mo fi bẹ̀. gbogbo ẹnikẹ́ni tó ní kó ọmọ Adéyẹmọ ṣubú, ikú kíkú ni kó máa kú, àrùn kárùn ni kó ṣe wọ́n. gbogbo ẹni tó ń lé ìṣubú ọmọ Adéyẹmọ sẹ́, tó ní kí ọmọ Adéyẹmọ títí ò ní tó títí ẹ̀ máa ṣe kinní kan ni, àníṣe bẹ́ẹ̀ ni ẹ̀ bá ṣe ń sáré kiri, àpadà sí aburú máma bẹ́ni náà ni. tọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó láyé, ọba tó gbọngbọ́n, kò ní fi wá sílẹ̀ nígbà kan. mo máa kí màmá mi Àṣà àti ṣe, mo kí Mr. Abdulfatai Òjó, mo kí yín. Àṣà àti ṣe TV, àánú Ọlọ́run ọba ó máa máa bá yín, orí Ọlọ́run máa máa bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. ẹ bá mi subscribe sí Àṣàkẹ́ TV ní YouTube, Àṣà àti ṣe. ẹ bá mi
ẹ bá mi follow wọn Àṣà àti Ìṣe ilẹ̀ Yorùbá ní Facebook. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin màámi, ẹ̀yin bàbá mi tẹ́ wà lórí ètò, gbogbo yín ni mo kí. Aburúkáburú kan ò ní ṣe yín, ẹ̀ ní fọwọ́ yín méjèèjì ẹ̀ ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Gbogbo ẹni tó nà kábi sí yín, Ọlọ́run ọba láàánú á bá mi fọ́ wọn lójú, wọ́n máa gbénu léwòrán ta. Kábíyèsí Ọlọ́run ọba mi òkè. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òkèèrè pátápátá, aburú tó kéré tó tóbi kò mà ní ṣẹlẹ̀ sí yín, wọ́n ní fòkú yín ránṣẹ́ sílé pẹ̀lú àṣẹ Ọlọ́run Èdùmàrè. Ẹ ti ṣe wàhálà níbi tẹ́ ẹ wà lọ́hùn, oore bẹ̀ Ọlọ́run ọba á bá mi gbé fún yín, oore ńláńlá gbogbo tẹ́ ẹ ṣe, gbogbo wàhálà gbogbo àgùn tẹ́ ẹ là, ẹ ní fi sìnjọbọ ọ̀hún. Ẹ kórè oko délé pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Gbogbo yín ni mo kí ìyá mi Àṣà àti Ìṣe lẹ́ẹ̀kan sí, mo kí Ọláyọmí Kóìkì, mo kí Yèyé Dára, mo kí Òòṣà Ńlá, ẹ bá mi máa follow wọn. Mo kí Àkàlàmọ̀gbò TV, mo kí Lady K, Yorùbáwùyí, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ náà ni mo kí Ìmọ́lẹ̀ Yorùbá Bàbá Èkìtì, mo kí yín. Mo kí ọmọ Lúkà, mo kí Òmeyọ̀, mo kí Fúnwá TV, mo kí ìyá mi Alájà, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Queen Ara, mo kí yín. Mo kí Ọmọborí Owó TV, mo kí yín o. David Hamilton, mo kí yín bàbá mi. Mo kí gbogbo ẹ̀yin bàbá. Mo kí ẹ̀yin tí mo rántí dárúkọ, mo kí ẹ̀yin tí mo rántí dárúkọ pátápátá, gbogbo yín ni mo kí. Ẹ má bínú sí mi, ibi tí mo bá kí yín dé ẹ bá mi fara mọ́. Orí yín máa kànkè, gbogbo ntẹ̀ wọn pátápátá á tẹ̀ yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo mà tún kí sísítà mi kan tó jẹ́ pé wọ́n yí padà, wọ́n tètè sọnù tí wọ́n gbọ́ fèrè ọlọ́dẹ. Sísítà mi yìí só yẹ kó rí bẹ́ẹ̀, mo kí yín torí wípé à ń jọ ń ṣe, mi ò bá yín sọ̀rọ̀ rí, àmọ́ torí pé ẹ ti tètè gbọ́ fèrè ọlọ́dẹ, mo kí ẹ̀yin náà. Mo fàsìkò yìí kí gbogbo lé wípé ojúmọ́ ire pátá ó máa mọ́ gbogbo wa pẹ̀lú àṣẹ Ọlọ́run, àní sílẹ̀ tẹ̀, aburú kankan ò ní ṣe wá. Ọlọ́run ọba tó láyé, ọba tó lo gbogbo, tó so gbogbo, kò ní fi wá sílẹ̀. Mo fàsìkò yìí ṣàdúrà fún bàbá mi Emeritus Grandpa Professor Banji Akíntóyè, mo kí yín. Instagram gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ wà, tí ẹ gbé orí, tí ẹ gbọ́rọ̀ Yorùbá Nation dání pátápátá, gbogbo yín ni mo kí. Àánú Ọlọ́run máa dé bá gbogbo yín pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Mo kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yin ìyá tẹ́ gbé dání náà, lọ́kùnrin lọ́mọdé lágbà nù yín. Mo kí Mrs. Jọkẹ́, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Mrs. Jọkẹ́ Bọ́dúnrin, àánú Ọlọ́run a máa bá yín, orí Ọlọ́run a máa bá yín. Ọmọ aráyé ò ní wá ṣubú yín láéláé. Gbogbo ẹni tó bá wá ṣubú yín tọmọtọmọ, òun náà ló máa rí ṣubú pẹ̀lú àṣẹ Ọlọ́run tèdùmàrè. Ẹni tó wá ń robí ròyìn tó ní tiyín báwo, tó ní báwo tiyín ṣe jẹ́, Ọlọ́run ọba Elédùmarè kò sí ní tá a fẹ́ ṣe fọ́bọ Ọlọ́run. Fàsìkò yìí dágbére fún gbogbo wa pátá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba tó láyé kò ní fi